ẹjọ́ tí ó kàn lónìí òun náà ni láàrin CAC àti àwọn ọmọ bíbí inú rẹ̀. Ẹ̀yin CAC ó tẹ́ ẹ̀dá nìyí ṣé bí Babalọ́lá ṣe fi fún yín lẹ́ṣẹ́ yìí ẹ ó jábọ̀ nígbà tẹ́ bá délé. Oyin sọ àdùnnú ó dẹni yẹ̀yẹ́. Oyin sọ àdùnnú ó dẹni yẹ̀yẹ́. Ìdí abájọ òkú oyin ní lápẹpẹ ẹ̀yà mi létí yìí ò fẹ́ fi gbọ́. Mo dédé jókòó ní ibì kan lọ́jọ́ kan, ibi tí wọ́n ti ń fọ mọ́tò gan ni. Ní ìpàjú kan mo rí àwọn òkú oyin, mo sì ráwọn èèrà tó ń wá wọn lọ. Mo béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi tó ń fọ mọ́tò, ó ní inú ẹmu lòun ti kó wọn jáde. Oyin sọ àdùnnú ó dẹni Tani kò má gbára sí oyin ní lọ́wọ́, òró tó ń bẹ nínú rẹ̀ ní kásọ ni. Ó ti lóró tó bẹ́ẹ̀ ló ní adùn tó, ó lágbára láti ta ènìyàn pa. Ó sì tún ní adùn kan táyé lé kiri. Igi àràbà ńlá tó bá tóbi tán, níbẹ̀ la lè rí oyin àtàfàrà rẹ̀. Ẹni tó bá sì fẹ́ láti lọ kó oyin tẹ́, ó ní láti múra gidi pẹ̀lú iná lọ́wọ́. Ẹni bá gbìyànjú láti lọ láì sí náà, àpàpà ni wọ́n ta apá òṣojú kan. Ṣùgbọ́n mo sọ pé mo rí òkú oyin nílẹ̀. Àṣé ẹmu ló mu yó tí kò lè fò mọ́. Ẹmu ló mu yó tó fi kọ agbára. Ó mẹ́mu ó sì kú sínú ẹnu. Oyin sọ àdùnnú ó dẹni yẹ̀yẹ́. Ọmọ ìjọ mímọ́ àwa lọ̀rọ̀ yìí kàn lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Ẹ káalẹ́, ẹ kú déédéé wò yìí, ẹ káàbọ̀ sórí ètò. Lọ́jọ́ tí mo rí òkú oyin tó mẹ́mu, mo ràwé ìròyìn Daily Sketch lọ́jọ́ yẹn. Ọ̀rọ̀ CAC ni mo kà á títí ìbànújẹ́ mú mi. Ìjọ mi CAC tí mo fẹ́ràn ní oyin. Àwa la lágbára láti ta òkùnkùn pa. Adùn táyé rí lára wa ní àdúrà. Ṣùgbọ́n ẹmu tí a mu òun ní ẹ̀ṣẹ̀. Kàláṣẹ tó lórí tọmọ ìjọ ló kùnà. Olúwa ló sọ ìgbéraga wa di ilẹ̀. Òun ló ṣe jẹ́ kí reformation kó wáyé. Àbùkù inú rẹ̀ nílé ẹjọ́ tí a lọ. Tí a fi gba kèfèrí bí ìlọ̀yà fúnra. Bẹ́ẹ̀ni o. Daily Sketch Tribune wọ́n sọ wá bí ìjẹ́. Ó máa ṣe o. Gbogbo ayé wa ń fi wá ṣẹlẹ̀ yà káàkiri. Oyin sọ àdùnnú ó dẹni yẹ̀yẹ́. Share. Good evening, everyone. God bless you. Thank you for joining me. We are going to reason together on the outcome of today's court injunction. Celestial, you know. Àmàmà sọ náà ni àwọn máa bára wa pò náà ni. Tí táwọn bàbá yìí máa fi gbọ́ nǹkan tá à ń sọ. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní CAC lọ́wọ́. Ṣẹlẹ̀ ni o. Àmì fún wa nílùú níjọ Celestial.
ìdákúdá gbà ni. Ìjọ mímọ́. Kò sẹ́ni tó lóun ò lè rán níṣẹ́. Wàhálà yìí pọ̀. Àwọn ni o, àwọn ọ̀rá yìí náà ni o. Mo béèrè mélòó ní tí ojú bá ń jọ. Ó yẹ kí ọba Akínyẹlé ṣìkò óra lọ. Ó dàgbà lára pẹtẹ sí Ìbàdàn kó tó lọ. Mẹ́dàáyé ṣeṣe tirẹ̀ kò dẹ́gbà lásìlẹ̀. Àgbàlá mélòó ní ti bàbá Abíyè lẹ́dẹ̀. Bàbá Jídé wà láàyè kò ì tí ì kú. Ó lágbára láti dẹ́gbà lára pẹtẹ sílẹ̀. Ibẹ̀ ìṣọ̀kan ló ń fojoojúmọ́ ń ké. Síbẹ̀síbẹ̀ kò ká wa létè kò ká wa lérò. Oyin 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 oyin. Oyin sọ wá dùnnú ó dẹni yẹ̀yẹ́. Gbogbo ẹ̀yin aláṣẹ àtẹ̀yìn trọ́fì. Mo fẹ́ kẹsẹ̀ sílẹ̀ ẹ̀tẹ́ ti gbọ́ mi. Ìdàrú. Ẹ̀yin trọ́sí. Ẹ̀yin náà ni ẹ̀yin trọ́sí ẹ máa bọ̀. Bàbá Jóró tán mẹ́ ṣe díẹ̀ ń bẹ̀. Àgbàlá sílẹ̀ kiri. Ṣé bí ayé lẹ́wà ẹ ò kúkú sí lọ́rùn? Ṣùgbọ́n àwọn ìjẹ tí ẹ̀ ń rí jẹ lára. Ìjẹkújẹ yìí náà ni. Òun lẹ ṣe dákẹ́ tí ẹ ò sọ jáde. Ọ̀rọ̀ yíwọ́ tó nísinsìnyí ẹ̀kẹ́yìn síra. Wọ́n ti ń jà o. Ṣé ẹ lérò wípé a máa lọ bẹ́yẹn ni? Lórí owó ìjọ yìí náà. Kẹ́nikẹ́ni ìbá kú lákòókò yìí nínú Mo yín. béèrè. Ọ̀run apá abilẹ̀ Straight up. sọ fún wa. Ẹ̀yin tí ẹ ń gbé ṣiṣẹ́ àtúnṣe lọ́wọ́. Tó bá jẹ́ torí ẹ ti dé ipò lẹ́ṣẹ̀ ń ṣe. Ìmọ̀ mẹ́ta ọjọ́ sí ká má gbàgbé kẹrántí. Ìkan gbẹ, ìkan rọ, ìkan tutù níní. Ẹnìkan jẹ́ dúró jayé nígbà kan rí. Ó lágbára ńlá, ó ń ṣiṣẹ́ ìyanu. Ẹnìkan tún ń bẹ tó ń jẹ́ ìyàndarí. Ẹni tó fẹ́ràn play. Pín ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ ká ronú jinlẹ̀ o. Àwọn méjèèjì kò ikú wọn wà láàyè. Oyin 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 oyin. Oyin sọ wá dùnnú ó dẹni yẹ̀yẹ́. Níjọ mímọ́ ẹ ti polúkú mu ṣọ ẹ̀. Mo lè máa jáde every 1 hour pẹ̀lú nǹkan tó wà nílẹ̀. Àjọ máa fọ́ ó máa funfun nínú. Ìṣòro mẹ́ta tí a ní nínú ìjọ wa. Owó, ipò, oògùn ló ṣì fẹ́. Oògùn yìí náà ni. Lóòótọ́ níjọ tí wọn kì í fi ìdáwó. Owó ni kẹ̀kẹ́. Owó yìí náà ni o. Owó yìí náà ni. Àwọn Owó yìí ibi náà tí ni. a fi ń ṣàṣìṣe ẹgbọ́n mi. A lè lo wákàtí mẹ́ta ò láti dáwó. Ìgbà tí a bá gorí àga ìwà àtù. A ó sọ fún jọ pé ṣókí lọ́bẹ̀ bó. Ṣókí lọ bẹ oge ṣùgbọ́n tó bá ti dowó dídá wọ́n á da àdádá kù ni. Tó bá dópin ọdún tàbá fẹ́ jábọ̀ ìnáwó. Ìdá mẹ́wàá tí a rí 3 mílíọ̀nù. Ọrẹ ìkọ́lé 400,000 ni. Àjọ̀dún ìdásílẹ̀ 300,000. 10 kọ́bọ̀ ló kéré jù ẹ̀yin yára mi. Kò sáyé láti fi tẹ ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí o. Oyin 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 sọ wá dùnnú ó dẹni yẹ̀yẹ́.
fẹ́ bí alábòjútó, alábòjútó pẹ̀lú fẹ́ bí aláṣẹ. Ó ṣe é ṣe ká aláṣẹ fẹ́ bí Ọlọ́run. Oyè àlùfáà dára ẹ má ṣì mí gbọ́, ṣùgbọ́n a ní láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíràn á fi ewúrẹ́ san abẹ́tẹ́lẹ̀ torí káláṣẹ lè rántí ìrẹsì rere. Nítorí oyè yìí náà ni kí Jésù ò bá mọ̀ ẹ̀kọ́. Good evening jàre ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò. Ọmọdé bàbá mi kò ní jọ lójúmọ́ rárá. Bẹ́ẹ̀ ajá tí wọ́n gba láìsẹ̀nsì ó lè so kọ́lá mọ́, kò sẹ́ni tí yóò mú o. Mọ́tò kò sì gbọ́dọ̀ ṣe ṣìkọlù fún rárá, torí fóun pẹ̀lú ti níwèé ìrìnnà bíbí. Àìsàn oyè jíjẹ ẹ̀yìn ran ìjọ gan. Mo lọ wàásù nínú ìjọ kan lọ́jọ́ sí. Ibẹ̀ ni mo rí wọn tí wọ́n jẹ yàmájé ìjọ. Ọ̀tún òsì balógun ẹ̀kẹrin. Kí la fi yàtọ̀ sáwọn ènìyàn inú ayé? Oyin, oyin. Oyin, oyin, oyin sọ wá dùnú, ó dẹni yẹ̀yẹ́. Oyin ti sọ ìdùnnú, ó ti di yẹ̀yẹ́ níjọ mímọ́. Ọ̀rọ̀ kẹta náà ni oògùn ṣíṣe. Ìyẹn papọ̀ jù. Ọlọ́run máa ṣẹgbẹ́ ògbóni. Ìyẹn papọ̀ jù. Ògùn yẹn gangan náà fi dá gbogbo ìjọ yìí, náà fi dá gbogbo ẹ̀rù. Òun lẹjọ́ ò ṣe fi tú kúrò ní kọ́. Orí burúkú yìí náà ni. Alórí burúkú tá à ń sọ yìí. Ìyẹn tilẹ̀ ń bá wọn ènìyàn yọ ẹ̀bá. Ṣé ẹ̀mí mímọ́ lọ́kùn níṣẹ́ ẹ̀yìn ṣe ni? I wonder. Good evening, good evening, good evening, everyone. God bless you. Welcome to Hallelujah, Hallelujah, Yami Yetunde Oni Olubodun. God bless you. Thank you, thank you, thank you. I hope you don't mind that I mentioned your name. Anyway, you send me a greeting, and the least I could do is to greet you back. Thank you very much for joining me. I know you are all behind the scene as usual. We are used to it. Amorawa, àwọn ọmọ ọjọ́ mímọ́ amorawa, àwa tí ọlọ́mọ plenty amorawa. Àmọ́ pé ẹ̀yin àgọ́lẹ̀ ẹ máa ń pàgọ́ sẹ́yìn fọ́nrán ni. Ó ti yé mi, ẹ ṣé. Gbogbo yín pátápátá ni mo kí. Jehovah, Jésù Kristi, Michael mímọ́. Síyìn Ọlọ́run ìyanu ọba tó pọ̀ nípa àti agbára ológo dídán jùlọ. Adúpẹ́ aláyọ̀ ayìn lógo. Adúpẹ́ fún oore ọ̀fẹ́ yín tẹ̀tọ́ fún wa tí a fi wá sójú fọ́nrán ní àṣálẹ́ láti bára wa sọ̀rọ̀ méjì mẹ́ta. Bàbá mi àti Ọlọ́run mi, ohun tí a máa bára wa sọ. Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń korò ni. Bó bá ṣe korò létí wa, ẹ jẹ́ kó dùn lọ́kàn wa. Káyípadà rere kó lè bọ́ sínú ilé ayé wa. Kí ìfọkànbalẹ̀ kó lè wà nínú ìjọ mímọ́ jákèjádò àgbáláyé. Pàápàá jùlọ ní Nàìjíríà níbi tí wọ́n ti ń polúkúmuṣu ẹ̀ nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ. Torí nǹkan tó fẹ́ jẹ yìí náà ni. Tó bá ti jẹ dodo tí ò bá ti lè sọ dodo, làásìgbò ló máa jẹ́. Mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ ìfẹ́. Ẹ jẹ́ kí n kéré nínú ara, ṣùgbọ́n ẹ gbé mi wọ̀. Ẹ gbé mi wọ̀ bí ẹ̀wù kí n dàgbà sí nínú ẹ̀mí, nínú ọ̀rọ̀, nínú ìwà, nínú ìṣe. Kí ìyìn àti ògo àti ọlá, ọpẹ́ àti ìyìn kó lè jẹ́ tiyín. Mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ ìfẹ́. Jésù àpáta ìgbàlà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. I thank you all for joining me this evening. First of all, I want to thank as many that comment on that post that I posted about the brother that was washing all his wrongdoings, his woes on the head of the other one. Then, when I got the full address, I posted it.
You see, I'm not here to how do I say it? To destroy anybody. But I'm here, if I post something, you have to know that I'm not in Nigeria. So I cannot know what is going on. And I belong to many forums on WhatsApp. God bless you, brother me, Alfred Hastrop. Amen, amen, amen. Oluwakushe baba mi. God bless you, sir. Thank you very much. You see, it really saddens my heart when I post something and people start to abuse me or curse themselves. You can abuse me, but you can't curse me, because when God bless somebody and you think you want to curse that person, you're adding more to your problem. We disagree to agree. What that brother did is the highest of it all. Mi mọ bí tó ti gba ẹ̀kọ́ Bíbélì tiẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ wípé tí èmi bá ń sọ nǹkan, alágbẹ̀dẹ mi tó ń lurin lójú kan, ó ní ohun tí mo fẹ́ mú jáde ńbẹ̀. Tí mo bá ẹ̀rí ìjọ ò lẹ ti rí mi kí n ṣe program sẹ̀lẹ̀ lemọ́lemọ́. Tí a bá ní kí n jáde, mi ò ní jáde. Tí ò bá kan kókó, ó ṣáàtì lóríṣiríṣi nǹkan tí mo ti rí, but it doesn't move me. But it tó bá move me, tí bá fi lè jáde, a máa jọ náà tán bí owó ni. Omo Shofa, you are welcome. I cite you, my darling. God bless you. Good evening. It's been a while now that I, debate on CCC. It's not that I have nothing to say, but I only come out when it's so conk. I belong to many forums on WhatsApp and on Telegram. So I know what is going on there. I know the debate that goes on there. In some places, they don't even know that I'm there because I don't comment. I just read, I take note, I digest, I take it to God in prayers. If I have to come out, I will come out. But that's one of that brother, I had to come out just to stop others from doing the same thing. Kò máa fọ orí ẹ sí orí ẹni tó ṣe gba àmì òróró bàbá ńlá ìgàn ni. Àfi tí ẹni yẹn tó bá kúrò ní parish yẹn pátápátá tó bá wá lọ sínú àwẹ̀ àti àdúrà, á ṣiṣẹ́ jù, á ṣiṣẹ́ òkun, á ṣiṣẹ́ ọ̀sà. You don't tell me that you can't play game with people's destiny. You can't play God. God bless you. I appreciate you. I love you too, my darling. Omo Shofa. Watch anything. Ọmọkùnrin yẹn gbọ́dọ̀ kúrò ní vicinity ibi tó ti ṣiṣẹ́ burúkú yẹn fún pátápátá. Kó tiẹ̀ má ní í ṣe pẹ̀lú olùṣọ́ yẹn mọ́. Ṣùgbọ́n wọn ò ní gbọ́. Àwọn kan ní àwọn méjèèjì ni wọ́n guilty set. Àwọn méjèèjì lè guilty, but ẹni tó ń fọ orí, ó mọ nǹkan tó ń fọ. Ẹni tó kúnlẹ̀, ṣé agbára náà sọ fún ẹ pọ́n fẹ́ fún ẹni? Abala ìgbésí ilé ayé ẹ ló ti bàjẹ́ pẹ̀lú òróró tó ṣẹ̀ṣẹ̀ ta lé ẹ lórí. Ẹ lọ wo fọ́tò yẹn, wo ọjọ́ orí ọmọkùnrin tó wọ superior yẹn. Àwọn èèyàn sọ pé it's not celestial. Mo ní it's celestial because the white regalia tí ẹni tó Mr. Forifori tó wọ̀, they call it ceremonial gown. Most of bàbá yẹn kan tí wọ́n wọ̀ sí ní tí wọ́n bá fẹ́ wọ aṣọ wọn mọ́, tí wọ́n fẹ́ wọ the full gbogbo oyè yẹn, so wọ́n máa ń rán in that style. I've seen so many. Tell me about regalia. I've seen. Àti wọ́ tó rò pé bóyá mi mọ̀rú iṣẹ́ tí wọ́n lè sọ pé kò wá ṣe. Mo ti rí ibi tí olùṣọ́ tó ti ń fọ́, mo ti dáadáa. Ó ń ṣẹlẹ̀ dáadáa ní Europe, especially ní Manchester yẹn. Wọ́n á fọ orí wọn sínú agbádá ni.
Tí bá sọ kò sẹ́ni tó ọlọ́pàá tó máa mú mi sí. Kò tí mi ò bá mọ̀ mi ò ní sọ. Mi ò dẹ̀ ní wá sí ìta kí n wá ba ìjọ mímọ́ jẹ́. Torí èmi jẹ́ adùn ìjọ mímọ́. Àwa rèé, àwa mọ nǹkan tó ń pè ládùn ìjọ mímọ́. Àwa mọ adùn nǹkan tó ń pè ní ìjọ aláṣọ funfun. Àwa ń jẹ̀gbádùn ẹ̀ títí dọ̀la nítorí pé kíni a ti farajìn, a ti fowó ṣiṣẹ́, a dẹ̀ ń ṣe kíni à ń gbádùn Olúwa lọ lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn ò wá nígbà pé kẹfì tiyín kẹfì bàjẹ́. Fún àwọn tó ṣe sọ pé àwọn fẹ́ wá tọ̀wọ̀. Ẹ wo ọmọ kékeré yẹn, he's a small boy, how old is he? Tí wọ́n fún lóyè superior, ara nǹkan tí mò ń sọ nìyẹn. Tí the other one fi lè believe pé òun tún ṣì anointing tó wà lára òun lè ju tiẹ̀ lọ tó fi ń fọ orí sí ní ara. Gbogbo ẹ̀yin tẹ́ bú mi ẹ gbà ké o. Ẹ̀yin tẹ́ dialogue pẹ̀lú mi, God bless you. Ẹ̀yin tẹ́ ṣépè, mo máa ń sọ fún yín, ìwọ̀nba tẹ́ bá lè ṣẹ̀ ní kẹ́ máa gbé torí pé áyàn lé yín á jẹ ń bẹ̀, eṣinṣin lé yín á jẹ ń bẹ̀, èèrà tó kọjá níwájú lé yín gan á mú tiẹ̀ ń bẹ̀. Torí kíni inú kan ṣo ni mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ mi. Having said that, I want to congratulate all my fathers in the Lord for the show of shame of today. Congratulations to you, ye elders of CCC, for dragging the church again to yet another court session. Now tell me, who won the case today? Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tí ń bàjẹ́ àtòkè ló ti bàjẹ́. Àwọn náà ni mò ń bá sọ̀rọ̀ nsìn yìí. Who won the case? None of you, but still, you have another adjournment to another date in 15 or 17 days' time. Don't you people think that is an insult to the body of Christ? Still, you are all there, ranting, trying to prove what is not. Have you people forgotten what the book of Matthew 18, verses 15 to 17 says? If your brother or sister sins, go and point out their faults to them. Just between two of you. If they listen to you, fine. You have won your brother back. But if they will not listen, take another one or two along with you, so that that matter will be established by a testimony of other two people or three witnesses. If still they refuse to listen, tell it to the church. Who are the church? Who is the church? We are talking to the elders in the main court. Hallelujah. Ètò ojú ẹ̀yin tí ẹ wà nínú ẹ̀mí òtítọ́ àti òdodo. Ṣùgbọ́n ètò yẹ para lẹ fi ń ṣiṣẹ́ mo wò yín lójú kòrókòró báyìí. Tí nǹkan kan ò dẹ̀ ní ṣẹlẹ̀. Ṣé ògo jẹ́ ti Jésù Kristi lókè ọ̀run? Then, if your brothers still refuse, if that brother still refuse to listen to the church, then you will treat that person as a pagan or a tax collector, says the word of God. Now, in CCC,
We all know very well that women, we have no say, per se, we have no grace to give other in the church. Awata waja, tí mo dé lè fọwọ́ ẹ̀ sọ̀yà rèé. Tó fi di pé gbogbo obìnrin ṣẹlẹ̀ oníkálùkù bẹ̀rẹ̀ sí ní ṣe preach, oníkálùkù bẹ̀rẹ̀ sí ní ṣe word of wisdom lórí Facebook nsìn. Awata wa forí jágbó ta forí jájú yẹn náà ni. Tí kò sí oríṣiríṣi àrà tí wọ́n dá. Tí kò sí oríṣiríṣi èébú tí wọ́n bú, tí kò sí oríṣiríṣi iṣẹ́ tí wọ́n sá. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ọba yóò máa jẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Celestial women, now you are liberated. You can sit down, you can do children's program in the church, you can say that you want to do symposium, you can say that you want to do this, you want to do that. Why men are there? Now they are recognizing you. Wọ́n ní tìjú jàre ìyá mi Mary Ọmọládé. Okay, accepted. Pé ẹnu àwọn obìnrin máa ń rùn, ṣùgbọ́n owó wa ṣe gbà nínú church. My fathers, all of you, you have no shame. No matter as tiny as that shame, what is called shame, you, my fathers in CCC, worldwide, you have no shame. Let me just say, Kuluwadari jẹ́ má yẹ kí n sọ ti àwọn tó kù lọ́hùn, ṣùgbọ́n àwọn ètò tèmi mọ̀ ní Nàìjíríà. Tó bá sọ pé kán lọ ra aṣọ ọ̀pá 100 kẹ́ máa fi bojú yín kò lè ká. A woman cannot say anything in the church. But all of you could stand your arms back in the presence of a woman in the courts of and a Muslim woman for that matter. Don't get me wrong, there is nothing wrong. She's doing her job. I'm from a Muslim home too. I'm trying to get something across here. So I'm from a Muslim background. I'm not discriminating. I know she's doing her job. And she's been doing a wonderful job so far. Ó sọ fún yín wípé ẹ dàgbà ni ẹ dáná. Ṣé ṣẹlẹ̀ ló yẹ kó máa lọ sí kóòtù lójoojúmọ́ kẹ́ máa kó fáìlì kiri? What a pity. We could not tell you anything, you will not listen, we can't advise you, you will not listen. But you prefer to go to the court. Ẹ kó ẹjọ́ yín lọ síwájú àwọn kí láti máa pè wọ́n. Congratulations to you, to all of you. I congratulate you for that big shame. And still you are all shameless. You still came out when the Celestial youths, they came to interview you. You are still there with no shame. Ara wọn tó ká wọ́rọ̀ bí ẹ̀fọ́ tó ti gbẹ nínú. All of you, my fathers, you seated in that court, wearing your sultana, wearing all the chain tó ń pẹ́ lómi lẹ́pọ̀n nísàlẹ̀. Chain yẹn lómi, ó gùn bá lórúnkún kọjá.
ọ̀wọ̀ wo lẹ fún aṣọ tó wà lọ́rùn yín? Tẹ́ bá tiẹ̀ máa lọ sí kóòtù, ṣé lè wọṣọ ara lọ? Must you dress in regalia? You know why? Because gbóyè náà lẹ́tún lọ proof wípé báyìí báyìí lẹ ṣe tó. Ẹ wọṣọ ògo, aṣọ tó jẹ́ wípé nígbà táwọn ò tí ì gbàwé nílùú yìí, nígbà tá àti ìgbàwé nílùú yìí, a máa wà nínú aṣọ ògo báyìí, a dẹ̀ máa gbéra láti Belgium yìí, a máa lọ sí Germany. Tá bá ti wọ sùtánà wa báyìí, tá bá ti ní Jehovah Jésù Kristi Michael mímọ́, à ń lọ ni. Wọ́n bí ọlọ́pàá náà ré kó dá wa dúró. A máa lọ, a máa bọ̀, a máa gbéra láti bí báyìí, a máa lọ sí Holland. I'm talking of over 20 years ago. A máa gbéra láti báyìí, a máa lọ sí France. A dẹ̀ máa lọ, a máa dé ní ayọ̀ àti àlàáfíà. Aṣọ ìpá bá ti rí aṣọ yẹn báyìí, tá ti mú mọ́lẹ̀ nǹkan tá báyìí tá ti jù sí báà tó wà níwájú mọ́tò, à ń lọ nìyẹn. A tún máa lọ in convoy. A tún stop lọ́nà, a tún jẹun, a tún ṣe fàájì, a tún tẹ̀síwájú. Aṣọ yìí lẹ́yìn wá wọ̀ lọ sí kóòtù. Tẹ́ bá tiẹ̀ fẹ́ lọ sí kóòtù, bẹ́ẹ̀ tiẹ̀ wọṣọ ara lọ. Gbogbo nǹkan Nàìjíríà lẹ máa ń ṣe pẹ̀lú kárí mi. Torí pé kò sí kíni, kò sí tìjú, kò sọ́wọ́ ń bẹ̀. Mo rí oríṣiríṣi yín ni mo rí. Gbogbo yín ni mo rí nínú fídíò yẹn. I have the video. Nígbà táwọn youths, they did a wonderful kudos to all this, to those youths tí wọ́n wá interview yín. Ẹ tún dúró tì wọ́n, ẹ tún ṣàlàyé. Ẹ mọ̀ pé sin ara yín lẹ ń ṣe. SARS. What a pity. Aṣọ ògo tẹ́ wọ̀ lọ sí kóòtù yẹn. Ẹni tó dìde, ẹni tí wọ́n dájọ́ ẹ̀tàn kó tó di pé yìí wọlé. Ẹ mọ̀ nǹkan tẹ́ni yẹn dì sára, tẹ́yìn wá lọ jókòó síbẹ̀. Ṣé aṣọ yẹn ṣì mọ́, ṣó sì di aṣọ ògo náà? Ó mà ṣe o. Àánú ṣe mí lọ́pọ̀lọpọ̀. At the sound of court, gbogbo ẹ̀yin bàbá lẹ dìde dúró. The woman emerged to deliberate on your lives, on what you are fighting over. As the accused and accusers, all of you ought to be ashamed of yourself, my fathers. You ought to be ashamed of yourselves. Okay, should that woman sentence any of you to life imprisonment? There and then, what will you say? Will you say, oh, Raṣọ tí mo wọ̀ ni, don't you see me in regalia? You will not say that. You just say, as your lordship pleases. But mind you, in the Church of Christ, in this celestial, kò sí olùṣọ́ tèmi ò kí kúnlẹ̀ fún. Torí bọ́n ṣe kọ́ wa nìyẹn. Orúnkún mi ò kí pẹ́ kí n tó kúnlẹ̀. Ẹlòmíì inú yín, some of you take pride in it. You take joy in it to see a woman kneeling down, talking to you, instead of you to give her the grace to sit down. She will kneel down there.
àti rẹ́ni tí ẹ̀yin bàbá yìí tá a gbọ́dọ̀ dárúkọ wọn tó ti dákúnlẹ̀ sórí orí ìkúnlẹ̀ for more than 1 hour nígbà tí woman yẹn máa dìde. Kí ló ṣe? Woman yẹn ṣubú ni. God bless you, bàbá mi Adésínà Sanni. Now, obìnrin yìí dìde, ó wọlé wá, gbogbo ẹ̀yin bàbá yìí lẹ dìde kí ni to salute her. Ẹ̀yin yìí náà ló dẹ̀ yẹ pé gbogbo obìnrin ṣẹlẹ̀ lẹ máa yẹ̀yẹ́ wọn jẹ́ kankan níwájú yín, ẹ máa ṣe bó ṣe wà nínú tẹ́nẹ̀tì nìyẹn, bó ṣe wà nínú tẹ́nẹ̀tì. Ẹ̀yin ò ṣe sọ pé torí pé wà nínú rìgálíà nígbà tó sọ pé kóòtù kẹ́yìn má wá dìde dúró. Ẹ dìde dúró tí ẹ tún ṣe kí ni ẹ tún káwọ́ sẹ́yìn. Nonsense. Ṣé kò sí obìnrin àwọn ìyá àgbàlagbà tí wọ́n lè ṣe kí ni gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí nínú ìwé Matthew taka nínú ìwé Matthew orí 18 ẹsẹ̀ 15 títí dé 27 tó ní kẹ́pẹ́ lágbájá kẹ́pẹ́ tàmẹ̀dù kẹ́ bá sọ̀rọ̀ church ọ̀rọ̀ ilé ìjọsìn kẹ́ má gbé lọ fáràtà. Ẹ lè ṣe torí pé kò sí ẹ̀rù Ọlọ́run, kò sí ìbẹ̀rù Ọlọ́run bó ṣe kéré mọ́. Oníkálùkù fẹ́ wí àwíjàre. Ẹ dẹ̀ ti nígbàgbọ́ pé tẹ́ bá lọ sọ fún aráàta ló máa rò pé nǹkan tẹ́ ń sọ ọ̀rọ̀ ni. Mi ò dẹ̀ tún bá yín wí nígbà tó jẹ́ pé àtẹ̀yìn àtàwọn obìnrin tẹ́ fẹ́ pè yín náà pé àwọn àgbàjọ tó yẹ pé àwọn gan náà wọ́n ti jẹ dodo wọn ò lè sòdodo, ẹjọ́ ń ṣe àpapín yìí náà ni, ẹjọ́ ń ṣe fìkárò dsquire ni. Ẹ lè pè wọ́n, ṣùgbọ́n irú àwa ìtawà ń sọ̀rọ̀ yìí ẹ sọ pé ẹnu wa rùn. Ẹ lè pè wá sí torí ẹ mọ̀ wípé àwa máa kanjú abẹ́ òkú ni. Bọ́lọ̀ ń bá ṣe rán wa la ṣe máa sọ. Nǹkan tí mo post lọ́sàn yìí mo fẹ́ share, wọ́n ti block ẹ̀, wọ́n ní Celestia ni mi ò lè share ẹ̀. Nígbà tí mo gbé ìtí bọ̀bọ̀ ti the whole church tó ní picture 5 tí mo ń share ẹ̀, wọ́n block mi, wọ́n ní mi ò lè share ẹ̀, restriction ti wà. Tí bá ṣe program tí bá ti lè dárúkọ Sẹ̀lẹ̀, wọ́n á restrict ẹ̀, wọ́n á ní kan delete ẹ̀. Ṣùgbọ́n èmi á sọ kálẹ̀ wí nípa tèmi pé mo ṣe wọ́n tí mo lè ṣe. Bẹ́ẹ̀ ni ìyá mi wọ́n ti jọ ṣe washing and setting. Wọn ò lè pè wọ́n kókó wá sọ òtítọ́ ọ̀rọ̀. Àwọn náà ò ní fẹ́ sọ. Ẹni tó jọ ń ṣe fìkaròdì náà máa fẹ́ gbé àrè fún. Kán ba lè jọ pín owó. Owó á tán èèyàn ló máa kù mẹ́. No good Christian to settle this case for you. Láti ọdún 13 kó fáìlì kiri lọ sí court. Àfi kẹ́ lọ pé the third party. Kẹ́ gbé lọ sí court. Mind you, this church, we call it spiritual church. I tell you, ghetto is much better than Celestia of today. Ghetto is spirit-filled than some parishes today. Ọmọ ghetto, ó ṣe bá deal, jọmọ ìjọ mímọ́ lọ. This case tí wọ́n fà lọ tí wọ́n fà bọ̀ yìí, ó yẹ kó ti tán. Because everybody wants to prove. Bẹ́ẹ̀ dẹ̀ ni oníkálùkù yín
lẹ́ lọ ṣe iṣẹ́ pé kán da ẹjọ́ yìí nù, kán dàrú. Ẹ̀yin ti gbàgbé pé àwọn lọ́yà, àwọn jọ́ọ̀jì, lọ́yà tẹ́ ń gbẹ́jọ́ fún kan kò ní gbà pé kí kéèsì yìí kó tán. Òun náà jáde tì yín, pọ́rọ̀ kéèsì tẹ́ ń gbé wáyìí kò gbọ́dọ̀ tán. Ẹ̀yin kẹ́dẹ̀ ń ṣiṣẹ́ pé kán dàrú. Ṣé rọ́rọ̀ ibi tọ́rọ̀ náà wà ń sìn. Emèrè ń jíṣẹ́, emèrè náà ń jíṣẹ́ fún, emèrè ló ń kọṣẹ́, emèrè ló máa sáìn ní iṣẹ́, emèrè ló máa gbé iṣẹ́, ló máa ṣiṣẹ́ fún emèrè. Mo fi ṣàkàjúwe ọ̀rọ̀ ni. Ẹ̀yin gbé ọ̀rọ̀ yín lọ sí kóòtù lójoojúmọ́. Set. Lọ́yà yín ò ní gbàdúrà pé kó settle. Òun náà máa sọ pé kọ́ máa pé Ọlọ́run má yẹ ká rẹ́jọ́ bíi ti lọ́yà kọ́. Tẹ́ bá gbàdúrà rú ẹ̀ lọ́dún wájú lọ́yà ó máa ṣépè fún yín ni. Tí ẹ bá lẹ́jọ́, lọ́yà ò lè jẹun. Lọ́yà dẹ̀ mọye tóun dẹ̀ ń gbà lórí ẹ̀. Lórí each time tẹ́ bá lọ sí court. Lórí each letter tó bá kọ. Bailiff náà yẹn náà àgbà tiẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ yìí dẹ̀ ń ṣe kíni, lẹ́yìn tí wọ́n ń ṣe iṣẹ́ kan ara yín. Èmi ni kán sọ kán gbáre fún, ìwọ ni kán gbáre fún. Eléyìí ń ṣiṣẹ́ kán da ẹjọ́ rú, eléyìí ń ṣiṣẹ́ kán má da ẹjọ́ rú. Ṣé rí i pé nànà máa nà. Hallelujah. My Bible tells me in the book of Isaiah, Isaiah chapter 3, verse 11, it says, woe to the wicked, disaster is upon them, for they will be paid back for what their hands have done. Ẹnìkan sọ pé kí ẹjọ́ kó dàrú. Ẹ̀yin kan ṣe pé kí ẹjọ́ kó má dàrú, kan gbé àre fún yín. Lọ́yà tẹ́ ń gbéṣẹ́ fún, àwọn ń ṣiṣẹ́ pé kí ẹjọ́ yìí kó máa lọ bẹ́ẹ̀. Ẹ wá máa fi ègún àti èpè ẹ máa fi bára yín lò. I tell you, curses await you, and you do not allow CCC to have peace. Ẹ̀yin bàbá yìí náà ni. Ẹ̀yin bàbá yìí náà ni. You, all of you, you go against the instruction of the pastor founder of this church. And this problem is going to continue rolling on your heads and your lives. No peace for the wicked, says the Bible. Isaiah 48, verse 22. The wicked are like the troubled sea. When it cannot rest. Isaiah 57, verse 20. Amen. Bimisola, amen, amen, amen. The pastor founder said, no celestial, no church issues, no matter how small, it must not get to the court of law. He said, no celestial issues must get out of the church. Talk less of going to the court. But you will not listen because of your individual selfish gains and desires to win the church of God to yourselves.
You kept on parading church now for the past 3-4 years. What if you die tonight? Will your children continue this rubbish and lies you kept on carrying up and down? The documents. Where is Baba Awoduni today? She's gone. Bẹ́ẹ̀ni, kí a má ṣe rí ẹnikẹ́ni tí ò gbé ọ̀rọ̀ ìjọ mímọ́ lọ sí ilé ẹjọ́, ibẹ̀ gangan lẹ wá fi ṣe room and parlour. God bless you, sir. Baba Awoduni dà lẹ́ni, Baba Awoduni mà ti lọ. Baba Banjo. Iṣẹ́ t'Olúwa rán yín o, báwo lẹ ṣe ṣe o, báwo lẹ ṣe ṣe sí. Ṣàǹpé yìí nìkan náà ló kù. Baba Jorotam, gbòsà fún yín, ọwọ́ mi rèé, ẹ gbà. Ilé ayé tí yín bó ṣe ń jíngù ní nínú ìjọ Celestial. Ẹ bọ́ síbí lẹ́ni, ẹ tún bọ́ síbí lọ́la. Ṣé bẹ́yìn lẹ gbé ọ̀rọ̀ yìí lọ sí kóòtù, against Baba Mobi yìí ná. Tẹ́ná forúkọ yín sínú ibi tí kò yẹ kórúkọ yín wà. Now you've gone against Baba Mobi yìí ná sìn. Baba Mobi yìí ná. Mo ń sọ fún yín. Ọmọ kékeré yìí tó bá sọ nǹkan, ẹ dì mú. Mo ní àwọn tí ẹ ń gbẹ́kẹ̀lé, mo ní àwọn náà máa ṣe yín pa. Kì í ṣe pé. Baba Jorotam, have you forgotten that you took Baba Mobi to court, separate one? Òun ló jẹ́ kí fáìlì máa ga sí lójoojúmọ́. Ẹ tún ti wá mú ọ̀rọ̀ sí, ẹ tún ti yí padà nítorí ìkíni, nítorí ìjẹkújẹ yìí náà ni. Bẹ́ẹ̀ ṣe ń lọ, lẹ ń padà. Bẹ́ẹ̀ ṣe ń lọ, lẹ ń padà. Ẹ wá di yóyò àwọn ọmọdé tó máa ń fà báyìí yẹn. Ewé ojú omi kì í nísinmi. Baba Mobi iná, ẹ tẹra mọ́, èmi like alágídí bíi ti yín. Àdúrà mi kàn ní pé kẹ́ má fi aṣọ ògo, kẹ́ má lọ fi ṣe ẹ̀wọ̀n, aṣọ tán pè ní aṣọ pastor. Ṣé rí gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé yín, mo sọ fún yín pé àwọn náà máa ṣe yín pa. Àwọn advisors yín, àwọn náà máa ṣe yín pa. Torí ẹ̀yin gan fúnra yín, inú yín ò dáa. Bàbá, inú yín ò dáa. Ìta yín ò ṣe rí. All in the name of money. Baba Mobi iná, mo mọ iye tó wà nínú àkáǹtì yín. Mo mọ iye tó wà nínú àkáǹtì, mo mọ iye interest tó wà nínú àkáǹtì yín. Tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní pín, tó bá pé interest yẹn lásán lẹ pín fún gbogbo ọmọ Sẹ̀lẹ̀, àwọn opó Sẹ̀lẹ̀, àdúrà máa bá yín. Sure. Sí náà kò tí ì tó yín. Ṣé rí ẹni tí ò bá láyọ̀ ọkàn, ẹni tí ò bá ní ayọ̀ ọkàn, mo máa ń sọ, mo lẹ́ni tí ò, èmi máa ń gbàdúrà ní pé wọ́n Ọlọ́run náwó ni kò ṣe mí, má ṣe mí lólówó, torí ẹni tó bá lówó òkè láyọ̀ ọkàn, olè ni wọ́n lè pààyàn. Kọ́bọ̀ tó wà lọ́wọ́ yẹn wọ́n fẹ́ gbà mọ́ mílíọ̀nù tó wà lọ́wọ́ tiwọn. Irú èèyàn bẹ́ẹ̀ ni Baba Mobi iná. Owó ló ń jẹ́ kí gbogbo Sẹ̀lẹ̀ kó máa rú tútú báyìí o. Thanks to who? Thanks to Baba Mobi iná àti Jorotam àtàwọn. Mo fi yẹn sílẹ̀ di next week. Ẹ lè ṣe jù tẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ lọ. A kì í torí gbígbó ká pajá. A kì í torí kíkàn ká pàgbò.
àìtorí wérègbèrè kò búkọ lọ́rọ̀ tèmi àfi tẹ́ bá jí tẹ́ bá tó bá kóró omi kan báyìí lára yín lóko gbogbo yín pátápátá ẹ tó nǹkan kan níwájú Ọlọ́run ọba tèmi nígbàgbọ́ nínú ẹ̀ tó dá ayé àti ọ̀run tó mọye irun tó wà lórí mi tó mọye erùpẹ̀ tó mọye ìràwọ̀ kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe ju gbogbo ìtẹ́ tí ń ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ lọ aṣọ kò tó bá wù yín ní kẹ́ ṣe ṣùgbọ́n wà nínú ìwé ìrántí àdúrà tí mo wá ń gbà sìn ni pé kí Nigerian government káwọn náà join hands pẹ̀lú French government kí wọ́n retreat sí advertisement churches especially CCC kọ́n restrict yẹ ìmẹ̀kọ́ rí àkọ́ńbẹ̀ ti lọ́ọ̀kì ẹ̀pà ẹ̀ ti gba kọ́kọ́rọ́ ẹ̀ sọ́wọ́ ọlọ́mọ plenty mọ gbogbo nǹkan tó ń lọ mi ò kàn kí jáde every week kí n máa sọ ni. owó tó wà lọ́wọ́ bàbá Mobi yìí náà nìkan tí wọ́n bá ní interest orí ẹ̀ ni mo sọ yìí kọ́ ní kọ́ pé fún gbogbo opó tó wà ní Nàìjíríà tó jẹ́ ọmọ ìjọ Celestial Church of Christ gbogbo wọn ní ibi tó ti máa tajà tọrọ kọ́bọ̀ àìmọye àwọn tẹ́ fún ní transfer tó jẹ́ wípé ẹ gbé wọn lọ síbi tẹ́ ti mọ̀ pé kò sí nǹkan kan ńbẹ̀ nígbà tó bá ré ení tere èjì tere ẹ wá gbé wọn kúrò ńbẹ̀ ẹ tún lọ gbé wọn síbòmí ẹnìkan tọrọ owó fídíò nígbà tó fi sí ní báyìí òjò ń rọ̀ sí odidi olùṣọ́ mattress ilẹ̀lẹ̀ ló wà some of you might have seen that video mattress lásán ló fi ń sùn sílẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ gbé ní transfer lọ síbẹ̀ síbi tí kò ní roof. ẹ wá ní kó wá máa kópin wá ẹ gbà pín lọ́wọ́ ẹ ní dá pẹ́lí sísì sínú ìjọ ṣùgbọ́n mú wá lápá ẹyẹlé yín ké. Imagine, think, how many lawyers ló ti gba Celestial Church of Christ kọjá? How many judges? How many generals? How many politicians that normally comes to Celestial Church of Christ? They will kneel down and you so-called elders will pray for them. But today, contrary is the case. You are the one standing in front of judge with your hands at your back. They will remove their shoes. They will kneel down in front of you to pray for them. Ẹ̀yin lẹ wá lọ jókòó sínú witness cage ńsìn tẹ́ ń lọ rojọ́ mẹ́rẹ̀ ṣègbò. And of course, the judge happened to be a Muslim sister. Whew, what a shame. Shame, shame, shame on all of you. I'm not discriminating. I love that sister. The last message tí mo gbọ́ pé gbogbo nǹkan tó ní kálukú yín sọ òun kọ sílẹ̀ especially bàbá Jorotom wọ́n retí yín document tán béèrè lọ́wọ́ yín lọ mú wá ẹ̀yin lẹ sọ pàdégún
ẹ̀yin náà lè máa sọ pàdé Ògún mọ́ nítorí ìjẹkújẹ. Ẹdọ́nà èwo ló ní ẹ̀rí ọkàn nínú gbogbo yín? Ǹjẹ́ lẹ tí ẹ ní ẹ̀rí ọkàn? Ǹjẹ́ lẹ tí ẹ wòra yín nínú mirror? Ǹjẹ́ tẹ bá tí ẹ wòra yín nínú jígí kí lẹ rí ń bẹ̀? Tẹ bá gbórí sílẹ̀ báyìí tẹ bá ń sùn. Ǹjẹ́ lẹ ń sùn oorun àsùndọ́kàn? Because kò yé mi. Ẹ ń ṣe ibi, ẹ dẹ̀ lè sùn. Ẹ dẹ̀ tún wọ aṣọ yìí, ẹ tún sọ pé Jehovah Jésù Kristi Michael mọ́ tí bá jẹ́ Ọlọ́run máa send ara ni. Máa send ara ni. Níbi tẹ́ ẹ bá ìjọ yìí, tẹ́ ẹ bá dé, òun ló lọ́lọ́kọ́ yẹn. God bless you, bàbá mi. Níbi tẹ́ bá dé. Chai. Mi mọ̀ bóyá mi nìkan ni, bóyá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe dá mi. Lẹ́rìí ọkàn bó ti wù kó kéré mọ́. Ẹ̀tún wá jọ kúnlẹ̀ ọ̀tá àti láì ní. Ẹni bá flag nǹkan tí mo sọ, Ọlọ́run á flag láì fún yín. Ọlọ́run á flag láì fún yín bàjẹ́. Torí ẹ̀ kì í fẹ́ gbọ́ òtọ́rọ̀. Òtọ́rọ̀ ọmọ ìyá sọkúsọ dẹ̀ ni. Lẹ́rìí ọkàn bó ti wù kó kéré mọ́, kúnlẹ̀ ọ̀tá àjọ yìí yóò la erùpẹ̀ gbogbo yín ẹ̀ tún jọ ṣe àmì. Ẹ mọ̀ pé bàbá ńlá iná lẹ̀ ń wà léra yín lórí, lẹ̀ ń wà lé gbogbo àwọn ẹ̀yin bàbá ẹ̀ tún wá máa kọrin ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa k'Olúwa fi. Olúwa wo ló ń wà pẹ̀lú yín? Ṣé iṣẹ́ ìjọ Jèhófà lẹ ń ṣe? Michael mímọ́ lè ràn yín lọ́wọ́ kúrò nínú ìdánwò ayé. Because the pastor founder is not at peace. Ó ní kẹ́ dúró. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ó ní kí wọ́n wà ní ìṣọ̀kan ní yàrá òkè. Tó bá yẹ pé ti fàyè sílẹ̀ ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí. Ṣẹlẹ̀ táwa mọ̀, ṣẹlẹ̀ tèmi mọ̀. Tó bá ti ní Jehovah Jésù Kristi Michael mímọ́, màlẹ́kà ẹ máa sọ̀kalẹ̀ nítorí ńgbà tó ṣe Jésù ló pè ẹ́ tọ̀tọ̀ máa bọ̀, tó ti tọ́nà ìmọ́lẹ̀ yẹn máa tàn ni. Wà gbàdúrà wà fẹ́ kú sí, wà gbàwẹ̀ wà fẹ́ kú sí. Orí ọ̀fẹ́ ẹ ti kò tiẹ̀ sí kan tó ń jó orí ọ̀fẹ́ mọ́, àfẹ́ tó bá fẹ́ kúkú gífà ló máa lóhun tí ń dúró jórí ọ̀fẹ́ kan. Tó bá tètè ya du ara ẹ. Bẹ́ẹ̀ ni ìyá mi òṣìṣẹ́ wà nínú ọ̀run, àwọn tó ń jẹ́ wà ní bòjì ni. Ẹ̀yin bàbá yìí, ìkàdíyẹ dẹ̀ mọ nǹkan tẹ́ ń ṣe. Ẹ ti sign. Does it really worth it? Pé kẹ́ kú báyìí ń sìn, kẹ́ kú sínú ẹ̀ṣẹ̀ yìí. Kẹ́ kú torí kóòtù tẹ́ lọ lénìí, ẹ tún ìkùnsínú lẹ fi kúrò ńbẹ̀. Sílẹ̀ ò bá mọ́ bẹ́ẹ̀ nìkan nínú yín lọ́la ńkọ́. Ẹ̀yin ò mọ̀ pé nǹkan kan ni Ọlọ́run ní nílé ayé yìí tèmi bẹ̀rù jù, tó burú jù nínú gbogbo nǹkan, òun ni ọlá. Nítorí kíni ọlá ò tán rí. Ẹ ń kóra yín lọ sí kóòtù lójoojúmọ́. Ẹ̀yin tẹ́jọ́ lọ sí kóòtù lénìí, tó tún ní kẹ́ tún kó dọ́kúmẹ́ǹtì wá ní on the 15. Ẹ rántí on the 15
very close to ọjọ́ tí wọ́n sin Papa Oshofa, and you want the spirit of this man to give you peace of mind because you don't give him peace of mind where he is. You don't give him peace of mind. The case, this very case is adjourned till the 15th of next month. Very close. And I think Papa was buried on the 19th. Is that the anniversary gift you want to give to the poor man? Tó bá ṣerú ẹ̀ fún yín, ṣé inú yín máa dùn? Tí àwọn ọmọ tí yín bá ń ṣerú ẹ̀ fún yín. Hello? Ṣé tẹ́ bá ṣí company kan sílẹ̀? Ṣé ẹ lè gbàdúrà arú ẹ̀? Àbí bí tẹ́ ṣiṣẹ́ dé kí àwọn kan kó wá bẹ̀rẹ̀ sí ní dá gbogbo ẹ̀rú? Nítorí kíni? Nítorí ìjẹkújẹ, olè, wọ̀bìà wọ̀nbílíkì, aláìnítẹ́lọ́rùn, aláìnífẹ̀ẹ́ ọmọlàkejì, ìkà, òṣónú. Lórí kíni? Lórí iṣẹ́ Olúwa. Are you really sure you are doing the iṣẹ́ Olúwa, or you are doing the share of your throat? Torí pé kò yẹ kó lè tó báyìí. Ọ̀rọ̀ yóò yé mi, ẹ̀yin bàbá ẹ̀. Kí la ó wí, kí la ó sọ nígbà tí bàbá bá pè wá tó ní ọmọ ṣíwọ́ kó máa bọ̀, wá ṣírò iṣẹ́ ọwọ́ ẹ̀. Kí lẹ fẹ́ sọ? Lára ẹ̀yin tẹ́ lọ síbẹ̀ ẹ̀ lénìí. Kẹ́lẹ́ mi sọ pé òun dé lóru mọ́jú. Ó yá, kí lẹ fẹ́ sọ? Ẹni court tó wà nílẹ̀ yẹn, you have to go and settle the case, right? Òun ni mo ṣe ń sọ pé ẹ̀yin bàbá yìí, ó dàbẹ̀ ni pé ó kù púpọ̀ káàtó fún yín. Ẹ ṣónú, ìkà dẹ̀ ni yín, ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ẹ rántí pé ìgbà tá bá fi wé kà la máa fi wé fún ni padà. Ẹlòmíì ti pèsè èpè, ègún sílẹ̀ fún ìran ẹ̀kẹwàá. Ẹ ti pèsè èpè àti ègún sílẹ̀ fún ìran yín kẹwàá. Ìran yín kẹẹ̀dógún pẹ̀lú gbogbo wa tẹ́ ń hù nínú ìjọ mímọ́ yìí, ẹ ti pèsè èpè tó jẹ́ pé kò lè tán. Ẹ ti pèsè ẹ̀ sílẹ̀. Ẹ tẹra mọ́. Ẹ tẹra mọ́. Ẹ rántí wípé gbogbo wa la máa pàdé níjọ́ kan. Thank you, sir. SBJ accident September 1st, died September 10th. Court case today, September 28th. St. Michael's Day, tomorrow, what is it? 29th. Founders Day, tomorrow, 29th. Burial, October 19th.
Lovely. And on the 15th, lẹ́ ń lọ gba ìdájọ́ yín. What a wonderful gift. Shame on all of you. God bless you, sir. Thank you for the breaking down of all the dates. A Shigomo appreciate. Baba had the accident on the 1st of September. He died on the 10th of September. Today, court case, 28th of September. St. Michael's Day happened to be tomorrow. And Founders Day as well, 29th of September. And he was buried on the 19th of October. And you are going back to court on the 15th. And you want the spirit of that man to give you peace? You don't allow him to rest. No peace for the wicked, says the Bible. Says the word of God. I'm stopping here. I'm keeping the rest for on the 15th. Kimberly fish, rẹ́rìn dáadáa. It's a pity. Gbogbo ẹ̀yin ọmọ papa, tẹ́ ń yọ fàlà, tẹ́ ń yọ fòlò. Oníkálùkù máa bẹ̀rù ẹ̀mbòdì ẹ̀tẹ̀ra mọ́. Papa sọ pé gbogbo àwọn ọmọ tí bàbá bí rè, àwọn ọmọ bàbá wa tá wà lígálí ọmọ bàbá rè. Àwọn ọmọ bàbá rè la ṣe ń jà. Bí ẹ̀ ní borúkọ yìí jẹ́sẹ̀, ẹ̀ ní baṣẹ́ yìí jẹ́sẹ̀, kò jọjọ́ tó lè baṣẹ́ Ọlọ́run jẹ́, àfi tí a bá fẹ́ baṣẹ́ ara yín jẹ́. Ṣùgbọ́n ó bà mí kò dùn mí, ojú ọgbẹ́ ò lè dàbí ara. Ibi tẹ́ olúkúmuṣu ṣẹlẹ̀ délé nìyí. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. I really appreciate each and every one of you. Thanks a lot. Thank you, thank you, thank you. I appreciate you. God bless you. Timodukoya, Yetunde Oni, Olúbọdún, Ìtùnú, Mami Akẹ́yìndé, Nureni Kazeem, Gbémisọ́lá, Osua Jagun. Gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Àti gbogbo ẹ̀yin silent watchers mi, gbogbo ẹ̀yin background watchers. I really appreciate each and every one of you. Ẹ bá má rẹ ní kankan lórí kíní yẹn ńbẹ̀ yẹn, ẹ̀yin má worry. Wọ́n wà lẹ́yìn kíní. Ẹ padà wá in 5 minutes. Tó bá ti download video. Okay, wá wo iye àwọn tá jọ wò. Astrop, yeah, I remember your name as well. Thank you, my brother Alfred Astrop. God bless you. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe dáadáa nítorí pé àmọ̀lẹ̀ tó máa mọ́ wa lọ́la. Bàbá Owódùn nídà. Wọ́n ti lọ. The pastor founder of this church. Listen, I'm nobody's friend. I'm nobody's friend. But Jesus Christ. And I believe in the calling of this Papa Oshofu, and you will not spoil it. Fawata jori ofe, awata ta momudun be. And you say I'm a gbéra láti bí báyìí, a máa lọ sí Germany. Tá bá ti wá bá ti kó sínú Sultana wa báyìí, àtọmọdé àtọmọyàn àtoyún inú gbogbo wa là ń lọ sí Korea nìyẹn. A kò dẹ̀ sí ìwé ìgbélú. I'm talking of over 20 years ago. Bàbá tún kúrò ńbẹ̀, a tún gba Amsterdam lọ. Tá bá kúrò ńbẹ̀, a ń gba France lọ. Àdẹ̀ ìwé ìgbélú.
Hallelujah. God bless you. Masho. Baba Jonathan, mi ò fẹ́ download ọ̀rọ̀ yín tán lálẹ́. Torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú court yẹn gbogbo pátápátá ló wà lọ́mi. Ṣùgbọ́n ìtókù mo gbé sínú. Baba Jonathan, next coming out to me, ẹ̀yin ni mo fẹ́ wá jáde fún, mo fẹ́ wá jáde tán fún yín ni. Torí bí tẹ́ sin ṣẹlẹ̀ dé, òun ló ń lọ yẹn. Oníkálùkù ní tiẹ̀. Ẹ̀yin lẹ ní kí pastor kó ṣe báyìí. Ẹ̀yin náà lẹ tún yẹ igi lẹ́sẹ̀ pastor ńsìn. Bàbá mo bí iná. Ẹ má bínú o, ṣùgbọ́n ọ̀bọ ni ó para ẹ̀. Ọ̀bọ ni ó para ẹ̀. A ò ní pọ̀bọ. A ò ní pọ̀bọ. Ọ̀bọ ni ó. Ọ̀bọ ni ó para ẹ̀. Àfi tẹ́ bá sá lọ. Ní nǹkan tí mo rí gbà yìí, àfi tẹ́ bá sá lọ. God bless you.